nílẹ̀ ta wàyí sá. Ẹ máa wo Kónkó lórí Àwo TV. Kí ló máa ń fàyẹ pé majority obìnrin kẹ́ máa ti toast wọn ni the next day or the next week wọ́n máa ní àwọn ní problem. Tó bá ní problem oúnjẹ wọ́n ní problem ó bá fẹ́ ṣe birthday. Ṣé wọ́n ṣe birthday kan tó pàdé ọkùnrin ni? Ẹ ṣe rí ilé ayé ta wàyí obìnrin oríṣiríṣi ló wà. Kò kí ń ṣe gbogbo obìnrin lọkùnrin máa pàdé lẹ́nu tó máa béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ̀ mú owó wá. And there are some ladies níta ń bẹ̀ wọ́n máa ń depend pòkè fẹ́yìn káwọn béèrè lọ́wọ́ ọkùnrin tó rọ́kùnrin yẹn tó wá béèrè ó ní owó ó wà capable láti take care wọn ló ṣe ask on out. Ṣé àṣàlẹ̀ Yorùbá ni àbí ìṣẹ́ àti tó fà á ní pé ok obìnrin wá láti ìdílé tó ní owó ó wá wọn pé àbẹ̀rẹ̀ nínú fún un pé tó máa marry òun lọ́ọ̀ ní ẹni tó ní owó lọ́wọ́ dẹ̀ ló wá tó gbó nọ́mbà oríṣiríṣi ọkùnrin sọ́wọ́ báyìí ló wá ń gbé owó lọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan láti lè rí nǹkan jẹ tàbí aṣọ wọ̀ ọ̀wọ́ ká sọ pé ṣé torí pé ìlú wa tó rí báyìí because àwọn country kan fẹ́ pé they just engage on normal pure love wọn ní interest ní owó yìí wọ́n kàn ní good at ní. kò rí báyẹn kò kí ń ṣe àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá ṣé rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá pàdé ọkùnrin lẹ́nu tí wọ́n bá béèrè lọ́yẹ̀ pé àwọn fẹ́ nǹkan báyìí àwọn fẹ́ nǹkan báyìí wọ́n fẹ́ fi wò bí ọkùnrin máa ní agbára láti take care wọn gbogbo obìnrin ló níṣẹ́ lọ́wọ́ most of obìnrin ló níṣẹ́ lọ́wọ́ ẹ lè róbìnrin tí ò ní níṣẹ́ lọ́wọ́. kò possible Nàìjíríà tàwa àwa fún àwọn pé kò síṣẹ́ ní gbowó tàwa. Fine ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ìwé ọkùnrin lè ní obìnrin lẹ́yìn ìkọ́ tí ọkùnrin face látara pé mo fẹ́ fi obìnrin ó pọ̀ gan ní kẹ́ni pé ẹ dé tẹ̀lé ni tẹ bá ti dé tẹ̀lé ní báyìí pé ẹ ti ó ti ṣe gbàrọ̀rọ̀ ẹ máa kọ́ ṣàkótẹ́ máa ń ṣe ẹ tó bá ti ní òun ti gbà báyìí the next one gbéra ní pé òun fẹ́ ṣe birthday tí òun bá jẹ òun ò tí ì jẹun látànà ṣáṣá lóbi tẹ máa pè this time around pé hello are you fine anime fine àbí ètí àmì tí ì jẹun ṣé ẹ ti jẹun láti ilé wa ni. à ń jẹun láti ilé láti ayé àwọn bàbá wa ni ó ti ṣẹ̀ wá torí pé kí ni ìwọ ọkùnrin tó bá bóbìnrin pé o fẹ́ fẹ́ ó níwó lọ́wọ́ oníṣẹ́ lọ́wọ́ ó dẹ̀ mọ̀ pé ó ní agbára àti ipò láti tọ́jú ẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí kò ṣe àṣà wa bọ̀ níṣẹ́ títí bọnú àṣà ni. ìwọ òun ní àti ó ṣe àṣà ni ẹ wáyé láti ilẹ̀ àṣà ni àwọn bàbá wa ti ń tọ́jú àwọn ìyá wa so ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ní ìsìn ẹgbẹ́ wọn tọ́jú wa. ìdí tí àwọn bàbá ṣe fẹ́ obìnrin tó pọ̀ nìyẹn lẹ́ pé at the end of the day kò sí àlàáfíà tó bá dàgbà. ọkùnrin tó bá ọkùnrin sí ó mọ̀ òun wà ní. lágbára láti tọ́jú wọn láti take care gbogbo ilé so it is better ọkùnrin fẹ́ obìnrin kan that pé kẹ́kọ̀ọ́ máa waste resources yín tó bá lẹ́yìn ọkọ ilé phase ẹ̀rẹ̀ tí kẹ̀ sà. ní àfihàn ká tó fẹ́ obìnrin sílé bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé a máa kọ́ ní kọ́ọ̀tì àbíkí ló máa ń pè bẹ́ẹ̀ni ẹ kọ́kọ́ bá ara yín lò díẹ̀ mọ̀ wá ibẹ̀ tí mọ̀ wá ara yín yẹ ibẹ̀ náà ni ẹ ti máa kó bílí oríṣiríṣi wá. a gbọ́dọ̀ kó bílí sà. kí ló yẹ máa kó bílí wá síbẹ̀ mọ̀ ara yín ni. ẹni pé àmọ́ ara wa ṣé mo fẹ́ fẹ́ ọkùnrin tí ò lè tọ́jú mi ṣé mo fẹ́ fẹ́ ọkùnrin tí ò ní lè gbọ́ bùkátà mi mi ò lè fẹ́ ọkùnrin tí bí mo ṣe wà ní sà. nínú òkè mo wá mọ̀ pé nínú kọ́kùnrin kó máa fún yín ní owó kó máa nà yín tàbí kó máa ṣe kẹ́ yín kó yẹ máa appreciate yín èwo lẹ like. akọkùnrin ṣe kẹwàá kó lè appreciate àlàfẹ́. ẹ ti yí síra wọn nìyẹn rárá sá o. ní ìsìn ìwú bí èmi ṣe rò lọ́dọ̀ tèmi ni pé if I say I love you truly from my heart I love you. Okay. Then I love you doesn't mean I should bring pressure on me. I'm God that will appreciate you for showing me say love here. It is alright. Right in you call it's not no. It's alright. Right in you call. Mo fẹ́ bèèrè ìmọ̀ lọ́wọ́ láti bẹ́ẹ̀ ìbí mi. Ó yá mo gbọ́. Tẹ́ bá rí obìnrin tí kò rẹwà tí kò ṣe ń wò láwùjọ tí gbogbo aṣọ tó wọ̀ tó ti yà ẹjọ́ sàṣẹ ẹ lè pé. Ṣé máa fẹ́ ẹ̀sùn náà? Ṣé ẹ̀sùn mi ò ní múra dáadáa? Ẹ kọ́kọ́ dá lóhùn ṣé ẹ lè pé. Máa pè tó bá ẹ lè pé ọdún táṣọ sí ya. Owó la fi raṣọ sà. Àwa náà raṣọ náà. Owó la fi ń jẹun. Àwa náà ń jẹun. Ṣé rí bí mo ṣe ń dúdú bí mo ṣe ń dán. Owó la fi ń ra. Ṣé bá ṣe ń wé náà mo jẹ tí à ń jẹ. Ẹ jẹ ní tí à ń jẹ. Ẹ bá sọ nìyẹn. Ẹgbẹ́ bí mo ṣe ń ní ọkùnrin. Mo máa appreciate yín ni pé for you being good. Appreciate tí ẹ yé wà. Ṣé mo pẹ́ that's appreciation o. Excuse me sir. Okay. Ẹ béèrè ẹni ẹ fẹ́ fẹ́ mi. Okay. Mo dẹ̀ ní òkè. Ìdí tí mo ṣe sọ pé òkè nítorí pé mo appreciate yín mo gbà yín bẹ́ẹ̀ ṣe rí. Ẹ̀ẹ́dẹ̀ mi ò dẹ̀ lè fẹ́ ọkùnrin tó gbé kò ní lè tọ́jú mi. Bóyá ọ̀tá mi ṣàárẹ̀ ni tí ò ní lè mówó jáde. Bóyá mo fẹ́ lọ́dọ̀ mọ̀mọ́ mi ni tí kò ní lè tọ́jú ìyá mi. Mi lè fọkùnrin bẹ́ẹ̀. Lẹ́sìn pé mo ní iṣẹ́ lọ́wọ́. Ẹ ti yí ọ̀rọ̀ tí mò ń sọ o. Báwo mo ṣe rí sá? Ẹ gẹ́sọ̀ tí mò ń sọ o. Mo wà pẹ̀lú mo ní lè ní pé mo ní I love you. That is
tí bá yẹ kọ́ tí mo appreciate lára yín mi ní sọ fún yín pé I love you. bẹ́ẹ̀ni sá. for that fact pé mo ní I love you ó mì pé mo ní ohun tó máa fi appreciate yín ni mi wá pè pé because I love you ìwọ ní I love you lásán ló máa jẹ for life. okay. but the fact pé kọ́ máa sọ I love you tó máa ti gbé gbogbo wàhálà lé wa wá bá mi so kí ni ó máa jẹ́ kí èèyàn feel pressurized. ẹ sà gbogbo obìnrin kọ́ ló ń gbé wàhálà lé wa. 90% ṣé rí àwọn ọkùnrin irú yín àgàgà ṣe rí jígólò náà máa ń pè wọ́n níta sà. bọ́ ẹni sùúrù sára ni ṣé tó bá ti pupa wọ́n ti wòye pé ọmọbìnrin yìí níṣẹ́ lọ́wọ́ àmọ́ tó gbọ́pọ́ ló ń tajà from there ẹ máa wá babe fún mi ní ẹni sùúrù sára nípa pé torí ẹ ti bèrè pé fẹ́fẹ́ nítorí pé ó yẹ sọ fún mi pé àmọ́ gbọ́ mo gbà nítorí ìdí èyí làwọn obìnrin pàápàá jù làwọn omidan tá a wà ní àsìkò yìí la ṣe máa wòye pé kọkùnrin tó lè súnmọ́ mi ṣó lè tọ́jú mi ǹjẹ́ ó lè gbọ́ bùkátà mi ǹjẹ́ tí n bá fẹ́ ṣẹ́ mi ní padà lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi lọ máa tọrọ oúnjẹ lọ máa tọrọ aṣọ wò ìdí nìyẹn àmọ́ gbogbo obìnrin kọ́ ló ń gbé bíyìn lọ́kùnrin lọ́wọ́. èmi ò ní gbogbo yín èmi kàn ń béèrè pé kí ló dé tó àwọn míì inú wọn Thomas most of them gbé bílì yìí wa àwọn làwọn tí wọn ò níṣẹ́ kankan pàtó tó ń ṣe. wọ́n fẹ́ mọ̀ tẹ́ bá lè tọ́jú wọn ni àwọn yẹn gbẹ́kẹ̀ lọ́kùnrin kò ń ṣe obìnrin bíi tíá. nígbà jìngolo ni ẹ tó bá ti pupa bá ti ṣe no. kò ń ṣe pupa ni ṣé ọkàn wa gan ó máa play major role nínú relationship pẹ̀lú bá ń gbé sọ́kàn lè máa bá pàdé. bàbá mi ẹ lórí kẹ̀kẹ́ kò gbé àkàndé ẹ sọ́kàn ó ń wá true love ni. bàbá mi ó lè wá sí fún àgbẹ̀rí pé kò sí true love ní Nàìjíríà mọ̀ nígbà kò sí nìyẹn mọ̀ tó bá ti ń test ara yín lórí pé kí n máa fi lórí. agbẹ́gbẹ́ ọmọ mi ò fẹ́ jìyà. ṣé ẹjọ́ àbáyín ìsìn mọ̀ bọ́ ẹjọ́ àbáyín tó ní I love you tó yà pé okay o kò gbọ́dọ̀ fọwọ́ tún ìpè pé agba 100k mo kàn fún ẹ lóye pé mo kàn feel like látọkùn mi wá kí n fún ẹ torí 100k yẹ lẹ́yìn ẹ̀ wá sọ di ó lè máa fi lówó lójoojúmọ́ àwọn ọmọ mi. ilé ti fi kó wa lẹ́nu wò. ẹ definitely ẹ nífẹ̀ẹ́ mi yẹ ìfẹ́ wà ṣé kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ máa dúró ìfẹ́ tó bá wà ṣé kí wọ́n tó ṣẹ̀ máa dúró. tí ìfẹ́ bá ṣì wà máa dúró. ẹ lè dúró Nàìjíríà. a máa dúró Nàìjíríà. because ìfẹ́ ẹ̀kọ́ lẹ fi bẹ̀rẹ̀ náà. ẹ̀yin lẹ fowó bẹ̀rẹ̀ pẹ̀lú wa. fowó bẹ̀rẹ̀ o. ẹ̀yin lẹ ní tẹ́ bá fún wa ní 100k nígbà tẹ́ tí mi 100k sá ẹ má parọ́ kí mo tún máa expect 200,000 300 nǹkan tí mo sọ pa àwọn obìnrin Nàìjíríà ní ẹgbẹ́ máa ń pè òní fi obìnrin Nàìjíríà mọ̀ ipò tí sí òun ẹ̀rù tí máa yà ó ní he can never date any Nigerian girls again because they are all about money. ẹ jẹ́ kókó máa wà bẹ́ẹ̀ pé owó lẹ̀ kàn mọ̀ owó lẹ̀ mọ̀ náà. a ní ìdánwò adẹ̀ ní ìdìfẹ́. ẹni ló fẹ́ ṣe tó bá yẹ pé ìwà ní owó gan kọ́ ẹ̀ ò bẹ́ẹ̀ náà lè ìlú gan fún mi. agbogbo obìnrin púpọ̀ nínú wa gan lówó ju ọkùnrin. ẹ ṣe òpé ọkùnrin mú owó wa ẹja jọ build family wa. a máa ń ṣe é bẹ́ẹ̀ bọ́tẹ́ bá fi yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin wọ́n máa take you for granted. wọ́n máa expect ẹ̀ máa kówó wá. ṣé ẹ rí tí ẹ bá béèrè sà tí ẹ bá béèrè lọ́wọ́ obìnrin tí obìnrin ò bá béèrè lọ́wọ́ pé bébì mi fún mi ní owó tẹ́ ẹ bá wọlé àmọ́ yín lára ẹ̀ ní mo bọ́ ṣe ní ìyàwó mi gbowó ọbẹ̀ kó lọ síbẹ̀ tàbí ti tó ń lé ọ̀rọ̀ kan náà láti sọ. bí a dùn pé nǹkan tí experience wa and bí o ṣe grow ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá wọ̀ pé ok bóyá lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ṣe grow àbí tí wọ́n grow environmental influence máa wà nínú life àwọn ẹlòmíì. bí àkótó máa view nìyẹn because every time wa ok let me find a natural art with love for humanity that I can roll up with because of my future or my kids. a máa ń fẹ́ ìwọ ọkùnrin mi a máa ń fẹ́ saver woman for my own children. bẹ́ẹ̀ ṣe fẹ́ saver woman ẹ̀ ṣẹ́ ìnáwó fún sa. dandan ni kéèyàn ní owó náà. èyí tá a bá pàdé yín tá a bá béèrè owó bá a la ṣe fẹ́ mọ̀ pé. bọ̀ àwọn máa tẹ sí ọ̀bọ̀yà owó ilé ìfẹ́ ọ̀ tàbí ó nífẹ̀ẹ́ wa ni. ìfẹ́ àtọwó ló wà nílẹ̀ ìta wàyí sá. a ní kò ń ṣòwò but a kò lè kówó fẹ́. ó ti jẹ́ payment yẹn náà. ṣeré yìí tẹ bá wá béèrè pé fẹ́ wa tí mo pẹ́ ní ó lọ ẹ tọ́jú wa ẹ tọ́jú àwọn ìdílé wa ẹ tọ́jú àwọn àbúrò wa irú àwọn obìnrin bẹ́ẹ̀ tá lábúrò ọkùnrin lẹ́yìn ọkọ tá a bá fẹ́ ó gbọ́dọ̀ máa gbọ́ bùkátà. ó yà á lè sọ fún yín ẹgbẹ́ tó wá jà ìtàn irú àbúrò ní ìsinmi wàá lè sọ ìwé bí tẹ́lẹ̀ wàá use wọn irú àbúrò ní ìsinmi lẹ́yìn fọwọ́n tó wà lábúrò. obìnrin ṣiṣẹ́ ọkùnrin ṣiṣẹ́ the men they abuse together they build themselves they are bad practice now. wọ́n rí àkàn ńláńláńlá and it is between the woman and the man now lọ́ fi ń build the homes wọn tó fi ń grow. ẹ mọ̀ pé tífẹ̀ bá so wá pọ̀ aláàtí máa ń gbé ìdánwò ẹgbẹ́ ìdánwò máa fi lo àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ètò àkàmọ́ àpìṣètà ara wa. ṣé Nàìjíríà bọ̀ Nàìjíríà lè jalè kan ní bẹ́ẹ̀. a nílò owó ẹwọ́ bàbá wa ẹgbẹ́ ní tìtorí pé fámìlì òṣòwò ni. fámìlì lówó tá a bá wá lóyún ní ká lọ fákùṣẹ́. ẹ̀rù náà tí a yọ fowó tọ́ wa gbọ́dọ̀ wọ́kùnrin tó lówó lọ tá a lè fẹ́ tó lè tọ́jú. ẹ sọ̀rọ̀ pa ti yín
ti tèmi pẹ́sẹ́lẹ̀ àlẹ́ máa sọ nípa àwọn ọmọbìnrin pé wọn ò níṣẹ́ wọn ò làbọ̀ family wọn ò wà ókè bọ̀ ìtayà mọ́tò tí mọ́ ìtayà ọ̀tí rà máa náà wá ọkùnrin tó mọ́tò kiri àwọn àjẹ tí ra kẹ̀kẹ́ rí kí ló ló ń parẹ́ náà. ṣẹ́rí kàyé mọ̀ pé kò dọ̀gba. ẹ mọ̀ wíwò dọ̀gba. ẹ sọ pé àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n wà lóòótọ́ mi ilé sọ pé wọn ò sí. ṣó ti yé yín inú ẹ̀yin ọkùnrin náà gbà tẹ́ bá kí n ṣe ọ̀dẹ́ má bínú sá o ṣó ti yé yín tí ẹ bá rí obìnrin bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ máa ṣàtúnṣe. àtúntẹ̀lẹ̀ ṣe ni bẹ́ẹ̀ ni sà àtúntẹ̀lẹ̀ ṣe ni wípé mo fẹ́ fẹ́ mo wá sọ pé mo wá lẹ́nu mo wá lọ́la eléyìí ò lè what do you want to bring to the table ẹ máa béèrè lọ́wọ́ tó bá ti ní pé wọn ò rí nǹkan mú wa ẹni fún ẹni máa sá sẹ́yìn náà so bí ayé ṣe rí nù. òótọ́ ni ẹ̀ ṣùgbọ́n ok kò sí wàhálà wọ́n ẹ bẹ́ẹ̀ ṣe o tí ẹ̀mí bí mo pé ìfẹ́ ó jà gan. owó ṣe kókó kò ń ṣe ìfẹ́ nìkan sà owó àti ìfẹ́. ẹ máa ń misquote mi o mi ìnáwó ṣe kókó ìfẹ́ láìsí owó náà kò dáa bọ́ ìfẹ́ jọba lórí ohun gbogbo mi ò tí máa kó fún yín máa kó fún yín dábàá ní ìfẹ́ mi ẹ máa padà bà mí lọ́kàn jẹ́. bẹ́ẹ̀ni iná owó ṣùgbọ́n fẹ́ rò pé tí mò ń kówó fún yìí ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi bí. gbogbo ọkùnrin kọ́ ẹ̀yìn tí yín lẹ̀ ń sọ àwọn ọkùnrin mi wà ń ta bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sà owó ọwọ́ wa wọ́n fẹ́ gbà àyìmọye wọn. owó ọwọ́ yín ṣé owó lọ́wọ́ ni. alihamdulilayi rabbil alamin mo lówó lọ́wọ́ ọ̀rẹ́ tí bá ti ní Ọlọ́run ti lóhun gbogbo mo lówó lọ́wọ́ dára ó máa gba ẹṣẹ́ sígbà tó bá ti tẹ̀yìn kan fún àyíká òbí normal náà pé it's not the right thing for ọkùnrin máa ń fẹ́ gbó lọ́wọ́ obìnrin. This video